bàbá wa Sheikh Agbára Omi, Ọlọ́run Olódùmarè á bá mi wà pẹ̀lú yín, Ọlọ́run á dẹ̀ bá mi gùn yín lẹ́mìí pẹ̀lú àlàáfíà ara. Gbogbo ohun tó ti ń da nínú ayé yín, Ọlọ́run ò ní bá mi fi ọwọ́ bàjẹ́ kan, Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé rí gbogbo ojú tó ń wò mí máa play fídíò kan fún yín lórí ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Agbára Omi tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Sharia law tí wọ́n náà fẹ́ dálẹ̀ ní Sharia court tó lọ́ fẹ́ dálẹ̀ nílùú Ọ̀yọ́. Kẹ́gbọ́ ohun tí wọ́n sọ. Àwọn àgbà gidi tí ó ṣe, àwọn àgbà tó ṣe fẹ̀yìntì nínú Islam ni àwọn eléyìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ. Àwọn alákatakítí tí wọ́n jíròrò lórí pé Sharia court nílẹ̀ Yorùbá wá ní yìí Sharia court ní southwest. Máa ń tàn pé nílẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá Ògùn state wà ń bẹ̀ o. Ògùn state Ọ̀yọ́ state àti Lagos state ìlú Fàájì Ondo state Ọ̀ṣun state Èkìtì state ní capital wọn jẹ́ Adó Èkìtì. Bẹ́ẹ̀ni mountain of knowledge. Ẹ ṣeun. Àwọn kan wá ń pé àwọn òsì Sharia court kò sí gọ́ọ̀mẹ̀ntì tó lè gbà fún láíláí. Àbá ni. Àbá ọ̀gbọ́. Kò sí gọ́ọ̀mẹ̀ntì kan tí ó gbà fún láyé. Àbá ni kan dá. Àbá ní ká lásán ni. Níjà tábí wọn náà yìí lásán nà. Àbá ní dá ẹ̀rù tẹ́lẹ̀ ní àbá lásán ni. Àbá lásán. Àbá ní lọ́kọ̀ọ̀kan sí. Àbá tí ó lè ṣẹ. Àbá lásán ni. Ẹ̀yin èèyàn gidi ẹ máa ṣí àpúrógàmù yìí. Ẹ sì máa kílíkì lọ́pàá láì torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí inú àbá ara wọn máa jiná bí iṣu. Ara wọn máa jiná bí iṣu ni. Tó náà fẹ́ dá wàhálà lẹ̀. Ó bọ̀rọ̀ tí máa jiná lára ní sọ yìí. Ó wù wọ́n bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe wà fésù yìí kò tẹ́ wọn lọ́rùn. Tẹ́ lọ́rùn. Bí kan sá dá wàhálà lẹ̀. Sá dá wàhálà lẹ̀ jàbí jàgá. Ẹ wò kánú wọn jò ní. Ó wá lọ gbé àsíá. Mo fọkọ̀ bo ṣéètì náà láṣìírí. Orí ṣéètì àwọn èèyàn gidi ni. Bá lọ gbé àsíá kódà ó kọ̀ ọdún náà ò ní dáa. Lórí ìlú yẹn àwọn èèyàn gidi ni. Tó ti yé nìsín. Ṣùgbọ́n kò sọ́gbọ́n kí àwọn kàdámọ́ wà náà rẹ̀ sí. Kò sọ́gbọ́n abẹ́ dá àwọn olùkàṣà náà dágbò bùkálẹ̀ wọ́n á gbé àṣà Palestine. Ẹ dákun ẹ máa ṣe program ẹ̀jọ̀ tó lọ lọ kó kan lé kó kan oko. Wọ́n á gbé àṣà Palestine ní Nàìjíríà. Ní Nàìjíríà ilé tó sọ́kótó olè dá kápásà pálẹ̀ kò ní láyé dúdú. Ẹ dákun kí ni tíya. Kí ló ti bá bẹ̀? Wọ́n láwọn sì jadis. Àwọn yẹn náà wá mú mọ̀ràn pé kẹ́sì Sharia court. Àwọn tó ṣe pé kò sí peace. Kò sí nǹkan kan tó rọ̀ lọ́dọ̀ wọn láyé. Kò sí nílé gbogbo wọn náà. Ẹ bá ti rí ẹyin jú wọn gan ẹ ti mọ̀ pé ṣètá ni wà bẹ́ẹ̀. Ó tó lé gbogbo wọn ní lójú èṣù. Tó máa bínú bí àbá bí omi tún bá nù. Bí omi tún bá nù. Ọ̀rọ̀ tí ò tọrọ. Tó sì jẹ́ pé ẹyin gangan lẹ́ẹ̀ máa sọ̀tọ̀ kùsọ jáde lẹ́nu. Kò sóní sọkùsọ kan tó ṣe láyé. Kò sí. So tó fi já sí pé ẹ má dán wò láyé gbogbo ẹni tó bá mẹ́sẹ̀ ẹjẹ́ àgbà fún lọrin Sharia court ń bẹ ń lọrin. Ó bẹ́ẹ̀ lọrin. Ìlú tó tóbi tó yìí wọn à léegun ẹsẹ léegun kún lé wọn kankan lóru bẹ́ẹ̀ ibi tó lé ní Sharia court ṣé Èkó ẹlẹ́yọ̀ lẹ́wà gbé Sharia court ẹnìkan máa ṣẹ̀yọ̀ àbí Ìbàdàn tí ń bọ̀ òkè. alákàtúntà wà bẹ́ẹ̀ oríṣiríṣi eégún ẹbẹ dídá alẹ Sharia court bò tàbá bẹ́ẹ̀kúta apariwo àṣìṣe ní 2007 àbí 1997 léegun bá ṣẹ́ lẹ́kìjà lólúmọ̀ sẹ́ni kọ́ máa ṣe fún wọn. Ìṣẹ́yìn nǹkan igbó ọ̀rá nǹkan nísẹ́yìn òrò ọmọ ẹgbẹ́ bí sákì ògùn ọ̀rọ̀kì eégún oríṣiríṣi. Ìwà lè fẹ́ gbé Sharia court sílẹ̀. Ẹ fẹ́ dá wàhálà lẹ̀. Gàdágìrì ọ̀sán gbé tọ́. Ẹ má dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ bá yín kò dodo ọ̀rọ̀ ẹ rí. Wọ́n bá gbà fún yín ẹ pè mí lọ́mọ àlè. Láyé impossible. Ẹ má dá wàhálà lẹ̀. Wọ́n bá tẹ̀ wọ́n máa gbé Sharia court ṣé ẹ̀yin bójú kókó bí ojú ọ̀daràn yìí. Ẹ̀yin lẹ́wàá gbé wá. Náà ó sì dá lọ yín. Ó yẹ pé tí a bá ń wo yín gan tí a bá wo background yín gan ẹ fẹ́ fa wàhálà ẹni tẹ́sí kẹ́ mọ́ fa wàhálà àbí kí náà pè ní jihad anábì sí jihad ti lọ ó kù jihad owó akọ mọ́sálásí ṣùgbọ́n tí ń yé yín àwọn tí ń tẹ̀lé ní mugun ẹ̀ ń fi wọ́n gbowó ni tí ọ̀rọ̀ tí ń ti yé yín ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ báyìí lónìí ẹ̀ tún yí padà lọ́la
ẹ ní báyìí ni ẹ tún níbẹ̀ kọ́ wọ́n kọ́ káàkiri wọ́n wà àwọn àbàdàn wà ń lọ ni. ṣẹ́yìn náà ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n wí yẹn. Mufutau ìlú Ìwó ibo ni wọ́n ti jogún àwọn ìmọ̀ tiẹ̀ Mufutau ìlú Ìwó. ṣe bí ọ̀rọ̀ ṣe bí gbogbo ojú tó ń wò mí ẹ wo ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Agbára Omi ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. ṣe rí àwọn pípù yìí wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ ní ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ dá wàhálà lẹ̀. ṣe rí ṣẹ̀rí àkọ́tù tí wọ́n fẹ́ dálẹ̀ nílùú Ọ̀yọ́ ṣe rí ìdí méjì ló fẹ́ fi dálẹ̀. ọ̀nà àkọ́kọ́ torí àwa oníṣẹ̀ṣe ni látàrí pé bí àwọn mùsùlùmí bí wọ́n ṣe ń bú àwa oníṣẹ̀ṣe so bí oníṣẹ̀ṣe yẹn bí àwa oníṣẹ̀ṣe bá ṣe wá ń bú wọn ọwọ́ tiwa ó dùn àwọn ṣẹ́ǹgẹ̀tì mi sìn so wọ́n ti wá rí pé tí àwa ti ń bú tó yí àwọn oníṣẹ̀ṣe náà bá ti ń bú ànábì Muhammad so ẹni tí ọwọ́ bá ti tẹ̀ nínú àwa oníṣẹ̀ṣe wọ́n máa gbé lọ sí ṣẹ̀ríà kóòtù yẹn pé ibẹ̀ lọ́ máa gbé lọ bóyá máa ní pé kán lọ gé apá ẹ̀ ni àbọ̀ máa ní kán lọ gé ẹsẹ̀ ẹ̀ ni ìdí tí wọ́n fẹ́ fi gbé ṣẹ̀ríà kóòtù yẹn lẹ̀ nìyẹn ọ̀nà àkọ́kọ́ nìyẹn. ọ̀nà èkejì wọ́n tún fẹ́ fi pa owó ní ọ̀nà yahoo tí wọ́n àpò ara wọn ni wọ́n tún ń jà fún nítorí tó bá ti dá kíní yẹn lẹ̀ tó bá ti succeed wọ́n máa lọ fi nǹkan yẹn wọ́n máa tún lọ fi gbowó ní Saudi. òun ni bàbá wa Sheikh Agbára Omi ló fi sọ wípé àwọn múgù tó ń tẹ̀lé wọn ni wọn ọ̀gbọ́n ṣe rí gbogbo ìlàkàkà wọn yìí lórí ẹ̀sìn Islam yìí tẹ́yìn rò pé wọ́n ń jà fọ́lọ́hun àpò ara wọn ni wọ́n ń jà fún wọn ò jà fọ́lọ́hun kankan àpò ara wọn òun ni wọ́n ń jà fún. ṣẹ́wárí èmi ò wá sọ pé bóyá kí wọ́n má dá ṣẹ̀ríà kóòtù lẹ̀ nílùú Ọ̀yọ́ o ṣùgbọ́n tó bá máa dálẹ̀ kẹ́ tó lè dálẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí ìlú Ìlọrin. ìwọ Mufutau ìlú wo ni mò ń bá wí o kọ́kọ́ lọ sí ìlú Ìlọrin. nǹkan tó bá ti mú àwọn ìlú Ìlọrin táwọn náà bá ti gbà wípé kí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe nílùú Ìlọrin nítorí pé níbi ọdún méjì sẹ́yìn sí ọdún mẹ́ta tí wọ́n fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe tó fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe gbogbo Ìlọrin wọ́n fárígá pátápátá páwọn gbà pé ìlú àlùkùránì ni ìlú àlùkùránì ni so ohun tó bá ti mú àwọn náà tó bá ti mú àwọn aráàlú Ìlọrin táwọn náà bá ti gbà ipe kí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe nílùú Ìlọrin gbogbo àwọn ìyá Ọlọ́ṣun tó fẹ́ máa ṣe ọdún Ọ̀ṣun wọn nílé wọn jẹ́jẹ́ tí wọ́n bá ti gbà wọ́n láàyè kẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ wá dá ṣẹ̀ríà kóòtù lẹ̀ nílùú Ọ̀yọ́ nítorí pé ìlú Ọ̀yọ́ tẹ̀ ń wò yẹn tẹ́yìn ti fẹ́ dá ṣẹ̀ríà kóòtù lẹ̀ yẹn ìlú ìṣẹ̀ṣe ni lòun náà ìlú ìṣẹ̀ṣe ni kì í ṣe ìlú àlùkùránì torí pé Ifá ni wọ́n fi tẹ ìlú Ọ̀yọ́ dó bó ṣe jẹ́ nìyẹn nítorí pé òfin tó bá mẹ́gún náà ló gbọ́dọ̀ mẹ́lẹ́à nítorí pé àwọn méjèèjì ìran ọlọ́jẹ̀ làwọn méjèèjì ń ṣe nítorí pé ẹni tó bá ti ń daṣọ borí tó ti ń daṣọ bojú kò sí òyìnbó tó máa fi qualify yẹ masquerade ni ìwọ tó bá dẹ̀ mọ̀ pé òyìnbó ẹlẹ́hàá wà pé òyìnbó ẹlẹ́hàá wà mú fún dámilóhùn ní comment section kó mú òyìnbó ẹ̀ jáde màá fún ẹ ní ẹ̀bùn tí pìrìsẹ́ńtà kankan fún yàn rí ẹ̀bùn tí máa jẹ fún ẹ tí pìrìsẹ́ńtà kankan fún yàn rí ni àfọ̀ṣẹ èpè tó dájú màá mú lé ẹ lọ́wọ́ tí wàá máa lò so bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn so orúkọ tèmi ni Prophet Anaconda Ìbà Ṣẹ̀gún wà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe àgbèwà o ire o.